ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà làbá gbogbo lé bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Yorùbá nation ní ọ̀nà àbáyọ Yorùbá nation ló lè ṣe ó ti wá dójú ẹ̀ báyìí ó ti dójú ẹ̀ ǹjẹ́ ti gbọ́ àṣírí wọn ti tú o àṣírí wọn ti tú gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ọ̀tá gbogbo Nàìjíríà in fact ọ̀tá gbogbo wa ẹ jẹ́ n pè bẹ́ẹ̀ nítorí pé àwọn eléyìí ni wọ́n ti jáde tán pé àwọn fẹ́ gba gbogbo ilẹ̀ báwọn làwọn nílẹ̀ pé bàbá àwọn ló nílẹ̀ kí gbogbo ọmọ Yorùbá kan kúrò lórí ilẹ̀ yẹn kí gbogbo àwọn ọmọ Ìgbò kan kúrò lórí ilẹ̀ yẹn kí gbogbo àwọn ọmọ Benue gbogbo yín náà lẹ ti rí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue kò ń ṣe tuntun mọ́ kò ń ṣe tuntun mọ́ o lọ́wọ́ yìí kí gbogbo ọmọ Yorùbá ká máa sùn àwọn arábì ti jáde tán láìpẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ sí ìpínlẹ̀ Benue tán lọ bá wọn kẹ́dùn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde tán pariwo mọ́ gbogbo àwọn service chiefs pé kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé tí ààrẹ sàwọn arábì kí ló tẹ̀lé níbo ni wọ́n wà tó yẹ kẹ́ lè tíráàkì wọn tàdé mọ̀ tí gbogbo àdé ń sọ wípé sáwọn arábí ṣé ìjọba fẹ́ láwọn ò mọ bó ṣe ń lọ ni tí very dark man náà débẹ̀ tó ṣe fídíò tó fi gbogbo ẹ̀wọ̀n àgbáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn lọ rí fídíò yẹn ó máa ṣe o tí àwọn òpin bọ́ lọ́ gbà wá láìpẹ́ ni Òsénì gbogbo yẹn náà lẹ́mọ̀ Òsénì tó wà ní Arise TV tóun náà jáde òun náà sọ̀rọ̀ pé ṣé àwọn ìjọba fẹ́ sọ fún wa wípé àwọn tí wọ́n wọlé wá kò ń ṣe abúlé kan ni wọ́n gbà wọlé kò ń ṣe ọ̀nà wa yìí náà ni wọ́n gbà wọlé kí ni gbogbo àwọn tó yẹ pé iṣẹ́ wọn ni láti track àwọn arábì kí ni wọ́n ń ṣe tí wọ́n ṣe lè mú àwọn tí wọ́n wá ṣiṣẹ́ burúkú yìí kí ló jẹ́ tí wọ́n lè ṣe mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi títí di àkókò ọ̀wọ̀ yìí at the end of the day àwọn èèyàn 200 ni wọ́n kú o ni wọ́n lọ ká mọ́lé tí wọ́n pa nípakúpa ẹ̀yin ọmọ Yorùbá àṣírí ti tú o àṣírí ti tú ní báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn àṣírí wọn ti tú èèyàn kan nu wọn ti jáde àwọn Fúlàní ló ṣiṣẹ́ yìí àṣé àwọn Fúlàní àwọn ló ṣiṣẹ́ yìí láìpẹ́ yìí arákùnrin tẹ́ ń wò yìí òun ló jáde o ọmọ Fúlàní ni ó ní pé òun wọ̀nù very dark man kí very dark man tọwọ́ ọmọ ẹ̀ báṣọ gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ news ẹ lọ sí page very dark man in fact ẹ lọ sí TikTok ẹ wọnú TikTok very dark man ọkẹ lọ sí Instagram page ẹ rí bọ̀bọ̀ yìí in fact TikTok handle òun ni ẹ ń wò yìí ọmọ Fúlàní ni ṣẹgbọ́n nǹkan tí ọ̀gbẹ́ni yìí sọ kábíyèsí Elédùmarè àṣé àwọn arábí àwọn lọ ṣiṣẹ́ Benue àwa sọ náà wọ́n lórí láyà àwọn lọ ra epo wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sun àwọn èèyàn náà kí ló sọ ó ní pé òun kìlọ̀ fún very dark man pé gbogbo bí very dark man ṣe lọ sí Benue làwọn rí o pé lọ ń sọsọkúsọ pé very dark man lọ ń sọ ìsọkúsọ sẹ́ẹ̀ pé kí ló kọ very dark man pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Benue ó tún gbójúgbóyà ó jáde tán ó ní pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ní ìpínlẹ̀ Benue pé first pé wọ́n ní ìṣìlélẹ̀ yìí o báwọn yìí ń padà bọ̀ ó yà yín náà lẹ́nu fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ti gbọ́ ẹ lọ sí page very dark man in fact ẹ lọ sí Instagram very dark man lọ́wọ́ mo ń bá yín sọ̀rọ̀ yìí tẹ́ bá ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ lọ gbọ́ ó yìí wà lórí page yẹn báyìí ó ní pé àwọn ò tí ì parí iṣẹ́ o páwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni páwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ṣẹ́yìn náà ń gbọ́ eléyìí ń sọ pé eléyìí ń sọ̀rọ̀ pé àhesọ ni ó wà ń bẹ̀ báyìí TikTok ló ti post yẹ
ó lọ́wọ́n wọ́n very dark man pé kí very dark man kúrò kó kúrò ń bẹ̀ pé kó gbàgbé pé kó tiẹ̀ máa dà sí pé kò sí kan tó kàn ó pé kó máa wọ ẹ̀yìn ẹ̀ o kó máa wọ ẹ̀yìn ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá kí lè lè wá sọ fún yín báyìí àwa ń parọ́ pé Yorùbá nation làwa fẹ́ pórílẹ̀-èdè yẹn kò sí kankan ń bẹ̀ mọ́ pórílẹ̀-èdè yẹn ẹ̀tànjẹ ni kò sí kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà ẹ jẹ́ kó lúkálùkù wa ká pín ká máa lọ́ ń lọ wa kí ni ìdí tí àwọn lè ṣe pa àwọn èèyàn 200 láàyè nítorí wípé ó ní nínú fídíò tí ọ̀gbẹ́ni yìí sọ ó ní pé nǹkan táwọn fi ṣiṣẹ́ yẹn ni wípé ṣé ń gbọ́ṣẹ́ adẹ̀ ní chief of army staff chief of defence staff wọ́n gbogbo fídíò yìí ó ti ń fò káàkiri àwọn arábì tuntun jáde tán wọ́n ti bìlí pé kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ ṣé wọ́n fẹ́ sọ fún wa pé wọn ò tí ì rí fídíò yìí àwọn lè gbójú gbóyà ó gbójú ẹ̀ jáde òun náà lè ń wò yìí náà òun náà lè ń wò yìí ó ní pé kí ló dé tí àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue gbogbo bá rántí gbà yẹn táwọn àgbààgbà ìpínlẹ̀ Benue tán láwọn fún àwọn Fúlàní ní 14 days kan fi kúrò lórí ilẹ̀ wọn nǹkan tí bọ̀bọ̀ ìsọ ni pé ní pé àyàwó lọ ní tán máa ní pé káwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wọn pé ìdíre o táwọn fi bínú tán pé ká kúrò lórí ilẹ̀ yín kẹ̀ ṣé iná ń gbọ́ṣẹ́ ọ̀gbẹ́ni ọmọ burúkú tó jáde yìí ó sọ oríṣiríṣi kí la wá ń sọ ṣé ó ti wá yé gbogbo yín sí ó ti wá clear báyìí wípé àwọn ará bíi wọn ò bá wa ṣeré rárá ṣé ó ti wá clear wípé àwọn ìjọba wọn ò fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni tó bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣe oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń jáde online náà tí wọ́n máa ṣe statement kí ló ń ṣẹlẹ̀ gangan tó máa ṣe statement tó dẹ̀ máa track wọn tó máa comment lásán wọ́n máa track wọn kí ló wá ń ṣẹlẹ̀ báyìí àwọn arábì ti jáde ó ní pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé kí ló táwọn àgbààgbà ìpínlẹ̀ Benue máa ṣe ní kíkẹ́ àwọn Fúlàní kan kúrò lórí ilẹ̀ wọn pé nǹkan tó tínú fi bí àwọn rèé o pé meanwhile páwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o ó lórí láyà ó sọ ilé páwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ṣé ó ti wá yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò wọ́n ní pé wọ́n lé àwọn kúrò lórí ilẹ̀ àwọn pé báyìí ṣe máa ní ká kúrò lórí ilẹ̀ yín tẹ́ bá dẹ̀ rántí dáadáa nǹkan tí olóyè Sunday Igboho tó ń sọ nílẹ̀ Yorùbá nígbà yẹn pé kí àwọn Fúlàní kan fi oko wálẹ̀ kan fi àgbègbè wálẹ̀ tó má ti mọ̀ pé àwọn olóyè Sunday Igboho sọ nǹkan kan ó ní tí ẹ bá ti mọ̀ wípé ẹ lè bá wa gbé pọ̀ Yorùbá people are nice people afẹ́kẹ́ wa máa gbé pẹ̀lú wa in our community come and stay with us in our community. But the thing is that if you know you cannot stay with us in our community, that you want to remain in the forest, in the bush, then we will not accept that. Because now you people are claiming you never knew anything about the killing of Yoruba people. But you are staying in the forest. You have killed a lot of people, a lot of Yoruba people that came in from abroad. Dr. Borode and the rest of them. They power. Now, bàbá olóyè Sunday Igboho wọ́n jáde tán wọ́n ní òkè o nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ṣé ìtọ́jú pé ẹni ẹ̀yin kọ́lẹ̀ ń ṣe ẹ kúrò nínú igbó ẹ wá sí inú ìlú ká máa ríra wa tábà jí làárọ̀ ká kíyàn ẹ káàárọ̀ sa o ẹ káàárọ̀ ma o ẹ lẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsọ ṣé dáadáa lẹ́dẹ́ tábà ń ríra wa ká gbé ní ìrẹ́pọ̀ why not sísè ní pé ẹ̀yin kọ́lẹ̀ ń dá gbogbo wàhálà lẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n ẹ bá wa kẹ́ gbogbo wa máa ríra ká máa kíra kò ṣe kẹ́ wà nínú gbó káwọn èèyàn wá wọnú gbó kẹ́ máa pa wọ́n kẹ́ tó wá máa deny nǹkan tí olóyè Sunday Igboho sọ nìyẹn kí ni ìyàtọ̀ nínú nǹkan tí olóyè Sunday Igboho sọ àti nǹkan tí àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue sọ sí àwọn arábì tí wọ́n dẹ̀ fi padà wá tó ń dẹ̀ dáná sun gbogbo wọn so nǹkan tí táǹtì àti sọ́nsìn ni pé ìwọ tó bá wà níbẹ̀ tó bá ní pé àwọn Benue ló ti ṣẹlẹ̀ àwọn Fúlàní wọ́n ní pé anybody tó bá lé àwọn kúrò àwọn máa pa gbogbo wọn dànù kádẹ̀ tó mọ̀ wọn tó ṣẹlẹ̀ ńgbà yẹn ṣé wọ́n wọ ìlú Ìgangan ni so ti wá yé yín bẹ̀ tó dáná sun ààfin ọba Onígangan fi Gangan so yín yé yín báyìí nǹkan táwọn arábì tí wọ́n ń ṣe ń sìn rè ìdí tá a fi ń pariwo rè gbogbo ọmọ Yorùbá ẹ má sùn ogun ti wọlé dé ṣùgbọ́n ṣé ìjọba lè gbà wá báyìí ọ̀gbẹ́ni ti jáde tán náà
ó ti sọ ojú ẹ̀ lẹ́ ń wò yìí pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o pé kí ló dé tí àwọn àgbààgbà wọn máa ṣe ní káwọn kúrò lórí ilẹ̀ wọn ní Benue àpé sọ́ọ̀tì ni o pé tí àwọn Fúlàní táwọn Benue àwọn èèyàn Benue bá mọ̀ pé àwọn fẹ́ lé Fúlàní pé wọn lè lé Fúlàní kúrò ní orí ilẹ̀ wọn kàkà bẹ́ẹ̀ kí àwọn ọmọ Benue kan kó ẹrù wọn kan sá kúrò ní ìpínlẹ̀ wọn ni o fún àwọn so ṣé tọ́mátì ẹni pé kẹ́tẹ́ kúrò lórí ìlú wọn ṣé kò nídìí tán fi sọ ni ṣé kò nídìí tán fi ní kẹ́ kúrò ni ṣé wọ́n kàn déédéé sọ pé kẹ́ kúrò ṣebí nítorí ẹ̀ ń pa wọ́n pakúpa yìí náà ni ṣebí nítorí pé ẹ̀ ń ba nǹkan wọn jẹ́ ni náà ni ẹ̀ ń claim pé ilẹ̀ nílẹ̀ ní ilẹ̀ Yorùbá báyìí àwọn Fúlàní gbogbo wọn ti wà ń bẹ̀ everywhere náà wà news tó tẹ̀lé wọn ni wọ́n ti surround everywhere ṣùgbọ́n wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Benue àwọn kan dẹ̀ jókòó síbẹ̀ wọ́n parí pé ní àwọn Nàìjíríà ẹ dá olóyè Sunday Igboho padà sí Nàìjíríà kò sí nǹkan tí olóyè Sunday Igboho ṣe o olóyè Sunday Igboho kì í ṣe criminal kò kì í ṣe agbésùmọ̀mí kò gbébọn lọ́wọ́ àwọn arábí wọ́n ń jáde ok olóyè Sunday Igboho tó yẹ kó kò ṣe nǹkan kan ẹ lè dànù ṣùgbọ́n àwọn lè tí wọ́n ń jáde pé àwọn làwọn ṣiṣẹ́ iṣẹ́ wọ́n ti jáde o wọ́n ti sọ o èmi kọ́ ni mo sọ ẹ lọ wo page very dark mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fídíò bọ̀bọ̀ ìwà ń bẹ̀ ó ti threatening wọn very dark pé kó má dá sí mọ́ ó dẹ̀ ní pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o pé kí ló tán ṣe máa lé àwọn ní ìpínlẹ̀ wọn pé ṣé ẹ rí gbogbo màálù tí àwọn ọmọ Benue pa ni so wọ́n fi ẹ̀mí màálù wé ẹ̀mí èèyàn ẹ̀dẹ̀ wọlé dáná sun gbogbo wọn in fact ó ti dojú ẹ̀ báyìí Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ gbogbo ọmọ Yorùbá ẹ máa parọ́ pé ẹjọ́ torí Ọlọ́run a fẹ́ kúrò ní orí ilẹ̀ yìí ẹ bá wa pín orílẹ̀-èdè yìí kólúkálùkù máa lọ ẹ̀ kò ń ṣe dandan kí gbogbo àjọ wà pọ̀ ó ti fi wá hàn wípé kò sí nǹkan kan tí ìjọba lè ṣe pẹ̀lú fídíò yìí ṣé kò yẹ kán lọ mú àwọn ọ̀gbẹ́ni mọ́lẹ̀ ṣé kò yẹ kí gbogbo ẹ̀ ti máa fly ní gbogbo àgbáyé pé àwọn tó ń ṣiṣẹ́ yìí a ti mọ̀ wọ́n ó ní pé ìdí tí wọ́n fi wọlé wá òun ni wípé àwọn gẹ́gẹ́ bó ṣe sọ ni ó ní pé àwọn àgbààgbà ilẹ̀ Benue wọ́n ní kéka wọn kúrò pé àwọn fún wọn ní 14 days gbogbo àná la gbọ́ news yẹn pé kán fi kúrò lórí ilẹ̀ wọn ìdí táwọn fi bínú tán rèé so the next thing kẹ̀dẹ̀ pa wọ́n pakúpa bíi eṣinṣin lórí ilẹ̀ tiwọn nílùú tó lọ́ba tó níjòyè ó ti wá dojú ẹ̀ báyìí o Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ àṣírí wọn ti tú o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn àwọn arábí yìí wọ́n ṣeré o wọ́n ti jáde tán nǹkan tó dẹ̀ tó wá ṣẹlẹ̀ sí ni wípé ṣé àwọn ìjọba sọ́mà náà ò tí ì rí fídíò yìí because fídíò yìí àwọn èèyàn ó ti lọ gan bẹ́ẹ̀ ni ẹni tó dẹ̀ sọ ọ̀rọ̀ yìí TikTok account ẹ̀ òun ni mo post tẹ́ gbogbo yín wò yìí kí gbogbo ọmọ Nàìjíríà ẹ jáde tán ẹ pariwo wọn síta àwọn tí wọ́n lọ pa àwọn èèyàn ní Benue rèé tí wọ́n ṣe nǹkan kan fún wọn wọ́n dẹ̀ dáná sun wọ́n nítorí pé àwọn àgbààgbà wọn ní pé kí wọ́n kó ẹrù wọn kán kúrò ní ìpínlẹ̀ Benue ṣé kò ní ìdí tí àwọn arábí fi wọlé ṣé kò ní ìdí tí àwọn arábí fi wá pé kí ẹ kúrò lórí ilẹ̀ wa the same reason tí olóyè Sunday Igboho fi ní pé kí Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìgàngán pé kán kúrò ní ilẹ̀ ní ìlú Ìgàngán rèé at the end of the day ṣé wọ́n wá àtàkì ní so kí wá ní ìyàtọ̀ báyìí ó ti wá fi hàn pé àwọn Fúlàní Ìgàngán àwọn ló ń ṣiṣẹ́ yẹn so kẹ́nìbọ̀dì má sọ pé wọ́n mọ ibi tógun ti wá ó ti wá yé yín sìn ṣèbí láìpẹ́ ni wọ́n fi helicopter gbé àwọn kan sílẹ̀ meaning ó ní àwọn tí wọ́n sponsor wọ́n dẹ̀ wà ńlẹ̀ inú ìlú ilẹ̀ ni wọ́n wà ó ti wá fi wá hàn wípé ìjọba ní wọ́n ní iṣẹ́ ńlá láti ṣe lórí ọ̀rọ̀ yìí kán wá defend the statement bọ̀bọ̀ yìí kán dẹ̀ bá wa track yẹ kán bá wa mú mọ́lẹ̀ kó wá sọ àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ yẹn nítorí òun ló jáde ń sìn tó ní pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ó máa ṣe o Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ èèyàn wa bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation òun ló lè ṣe bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọbẹ̀ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó
dàbọ̀.